àlejò tí mo gbà Mr. and Mrs. Abímbọ́lá Olúsọjí Rọ́mọ́táyọ̀ Atabatubu kí ẹ. Olúsọjí o Olúsọjí pẹ̀lú Abímbọ́lá ẹ máa rí Olúsọjí. Oya torí ẹ̀sùn jẹ́ èmi kò lè yàn láìmoore o. Torí mo ní pé èmi kò lè ṣàìmoore Ọlọ́run láyé mi. Ẹ bẹ̀rẹ̀ ẹ máa jó. Bí ní èmi kò lè yàn láìmoore o. Mo tẹ̀ sọ pé èmi kò lè ṣàìmoore Ọlọ́run láyé mi. By special order ló jẹ́ kí n máa wí pé ọ̀nà tí bàbá gbé gbà. Nìkan lóye a ó máa bẹ lọ tayọ what's in your life àṣírí ọ̀tá kò fọjọ́ kan bò láyé ẹ̀rí Sọjí every day every second ló ń kó ẹyọ àwọn tó sọ pé Ọlọ́run kọ́ ló gbójúlé wọ́n tún bá ẹ̀yìn Ọlọ́run onímú ọ̀rẹ́. ẹ sọjẹ Elédùmarè bàbá ó ṣe wá Ọlọ́run àánú oníbù ọ̀rẹ́ ó yá Ọlọ́run mi ò mọpẹ́ tó dàbọ̀. Ọlọ́run mi ò mọpẹ́ tó dàbọ̀ èyí tó ṣe láyé mi ló jẹ́ mi wá kí ló wí. Ọlọ́run mi ò mọpẹ́ tó dàbọ̀. Ọlọ́run mi ò mọpẹ́ tó dàbọ̀ èyí tó ṣe láyé mi mọ̀ ló mú mi wá. Sọjí ó ṣe bàbá dúpẹ́ náà ó ṣe bàbá. Ọlọ́wọ́ ọba ló ń ṣẹ́yìn ni ẹ lọ́la tún gbà. Ó ṣe bàbá ó ṣe bàbá. Mo fi yín fún ọ mẹ́ta lọ́kọjá Jèhófà ó ṣe bàbá. Mo fi yín fún ọ mẹ́ta lọ́kọjá Jèhófà ó ṣe bàbá. Àṣẹ Sọjí ò tiẹ̀ mọ jójó ọpẹ́lọpẹ́ wà á dé. Ẹ kò jó wa tó bá níbẹ̀. Ṣé ìrònúwà o ṣé ìrònúwà o sọ wípé àsọ̀rọ̀ máa yẹ. Àsọ̀rọ̀ máa yẹ ṣé ìrònúwà o. Àsọ̀rọ̀ máa yẹ ṣe ìrọ̀lúwa o. Ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá yẹyẹ rẹ ọpẹ́lọpẹ́ Sọjí ṣókùn lẹ́nu mi ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá yẹyẹ rẹ ọpẹ́lọpẹ́ rẹ. Ẹ̀sùnjẹ́ mo fẹ́ kẹjọ́ máyà wípé ẹjọ́ jó ẹ̀jẹ̀ òjò. Ẹjọ́ jó ẹ̀jẹ̀ òjò. Ẹ̀sùnjẹ́ òjò látàná àtòhùn àtayá ẹ̀jẹ̀ òjò ẹ̀jẹ̀ òjò. Ẹ̀jẹ̀ òjò ẹ̀jẹ̀ òjò. Ẹ̀sùnjẹ́ òjò látàná ẹ̀jẹ̀ òjò. Ó ga jù ẹ̀sòjẹ́ òjò látàná ẹ̀jẹ̀ òjò máa jó ń bí. Èmi ti gba tọkọtaya apèdè àrà apèdè gbáyì ẹwà adé pẹ̀lú Olúsọjí Ọmọ́táyọ̀ lálejò lónìí
ṣé níbi tá a ti máa sọ̀rọ̀ yẹn bíbá ẹ̀kọ́ máa mú yín wọ yàrá àgbàlejò gangan máa mi ọ̀nà gangan rẹ̀ ẹja lọ ẹ̀yàn wẹ̀ mò ń bọ̀ àtàbádàbọ̀là ó yá lórí ìtàgé wọn àbá yín tí.